lẹ́yìn tí ilé-ẹjọ́ gba béèlì Alhaji Oriyomi Hamzat àtàwọn méjì tó kù tán bẹ́ẹ̀ mọ̀ tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lóòrọ̀ yìí. Kódà ohun tá a lérò ni pé àbí ogun fẹ́ ṣẹlẹ̀ ni àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni àfìgbà tá a bẹ̀rẹ̀ sí gbọ́ gbólóhùn tí ń jáde lẹ́nu àwọn èèyàn. Ohun tó ṣẹlẹ̀ lóòrọ̀ ilé yìí o òwúrọ̀ ilé ń wò yìí níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin àtàwọn èèyàn tí wọ́n ti gba wájú tí wọ́n gbòde kankan tí wọ́n sin Alhaji Oriyomi Hamzat. Bẹ́ẹ̀ ṣe ń wo àwọn èrò yìí Alhaji Oriyomi Hamzat ń bẹ lẹ́yìn o nínú ọkọ̀ kan wọn ò tiẹ̀ jẹ́ kẹ́nìyàn kó débẹ̀ wọ́n bu ọkọ̀ ẹ̀ bí ìgbà tí ìkan bá bo ọba wọn pé kò sí ní tí ó jẹ́ kò sí ní tí ó débẹ̀ ni o. Ẹ̀yin yẹn wá ó dáa kéèyàn ó ṣe dáadáa àṣetorí olówó lọ́lọ́run fi dá tálíkà àṣetorí tálíkà lọ́lọ́run fi dá olówó. Olówó tó bá kọ̀ tí ó bá tọ́jú tálíkà níbi olówó náà bá níṣòro tálíkà yẹ̀gẹ́ ẹnu sí. Ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo ẹni tọ́lọ́ ń bá gbé sí àyè tó ga láti máa ran àwọn èèyàn lọ́wọ́. Ní tó ṣẹlẹ̀ láàrin ògbómijé lójú mi. Ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé ẹ̀gbọ́n táwọn obìnrin sọ àtàwọn tí wọ́n jọ kọ́wọ̀ rìn. As a form of respect for the departed souls. As a form of respect for the departed souls, all is quiet and calm as we are currently in front of Islamic High School. May the souls of the departed rest in perfect peace. Níwájú ilé ẹ̀kọ́ girama Islamic High School ní Basọ̀run. Ibẹ̀ ni a dé báyìí. Níwájú Islamic High School ní Basọ̀run. Gbogbo èèyàn pátápátá wọ́n wà ní ìdákẹ́jẹ́jẹ́. Gbogbo nǹkan wà ní ìpalọ́lọ́ láti bu ọlá àti ọ̀wọ̀ fún àwọn ẹ̀mí tí wọ́n ṣubú níwájú Islamic High School Basọ̀run Ìbàdàn ní ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2024. Gbogbo àwọn èèyàn wa wọ́n dákẹ́ nírọ́rọ́ láàrin ìṣẹ́jú kan láti bu ọlá láti bu ẹ̀yẹ fún àwọn tí wọ́n ṣubú níwájú Islamic High School ní ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2024. Abẹ́ Olódùmarè kó bá wa rọ gbogbo àwọn òbí tí ọmọ wọn pàdánù ẹ̀mí wọn kó bá wa rọ̀ wọ́n lójú kí ògo tuntun ògo ńlá kó lalẹ̀ yọ nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wọn. Wúrà ńlá yìí fò. Yes, right now we are still almost the people, the crowd, the convoy is still very much in front of Islamic High School. And as we said earlier, everything is quiet and calm, just out of respect for the departed souls, because nobody wished for this to happen, but it has. And these kids we're talking about, they are supposed to be the future of these people that are currently working on the street right now. So out of respect, we are being quiet as we pass through the front of Islamic High School, where the unfortunate event where it happened. Àwọn èèyàn jókòó létí kí ní obìnrin ni wọ́n jẹ́ wọ́n jókòó lẹ́lẹ́ o. Wọ́n ní òjókòó lẹ́lẹ́ wọ́n jẹ́ òun lẹ́lẹ́ o. We miss you. Wọ́n ní wọ́n gbé díẹ̀ ní ẹ̀rọra ẹgbẹ́sẹ̀ yìí fẹ́ gbẹ́sẹ̀ kìí
Oriyomi, we miss you. Oriyomi, we love you. That is nothing but a testament to how good this man is. So I'm saying, even if I do not know him before, if I've never seen him before, come on, look at this crowd. Look at this crowd. They've been trekking from Agodi Correctional Center, and now going straight to Ibadan. And I do not think this crowd is going to even reduce. As a matter of fact, we have more people joining the crowd to accompany Alhaji Dr. Oriyomi Hamzat back to his home, where he used to sincerely appreciate everyone and all we can Yes, let's have it. Ní ọdún 1967 nínú oṣù kẹjọ lọ́dún 1967 Yes. nígbà tí wọ́n fi bàbá wa olóyè Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí wọ́n fi wọ́n sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ní Calabar tí ọ̀gá ológun àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Yakubu Gowon tó ní kí wọ́n fi olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sílẹ̀. Àwọn èrò tí wọ́n lọ sí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọn ọ̀pọ̀ tó báyìí nínú oṣù kẹjọ lọ́dún 1967. Are you serious? Àwọn èèyàn tí wọ́n lọ pàdé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀. The great owl. The great owl. Wow. Wọ́n ọ̀fẹ́ pọ̀ tó báyìí lè tó fi hàn wípé ó ṣeé ṣe àbí tí mò ń rò àbó ṣeé ṣe ni àbí tí mò ń rò àbó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n adúpẹ́ fọlójú máa yọ ọba tá a bá rántí Awólọ́wọ̀ lónìí olóyè Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí wọ́n tú wọ́n sílẹ̀ lọ́dún 1967 irú èrò tí wọ́n wá bẹ̀ wọ́n tó báyìí lọ́dún náà lọ. Ògbógbò rẹ̀. Ògo forúkọ Olúwa. Honestly, the mood here is so contagious. There is no way you will be here
ire bẹ́ẹ̀ ni bá a bá rẹ́ni ire ó yẹ ká lè yìn wọ́n kí wọ́n lè ṣèlú Olódùmarè ṣeun tó fi Oríyọmí tó fi ta wá lọ́rẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi Oríyọmí ta wá lọ́rẹ nílẹ̀ Ìbàdàn a dúpẹ́ fún Olódùmarè a dúpẹ́ fún ọjọ́ òní a dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ a dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ a tún dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Yes, we appreciate the government of Oyo State. Bẹ́ẹ̀ni a dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ torí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá takú wọn lé fẹ́ ní táwọn fẹ́ ṣe rèé ní tí ó ṣẹlẹ̀ rèé ní tá à ń sọ ìkọlà àbámọ̀ sọ. Yes, because the government is the government. A dúpẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí. And also, let's thank them for ensuring that justice prevails for the departed souls. Because if all have been left the way it is now, because we must ensure that the judiciary system in Nigeria, the judiciary system in Oyo State work as it is supposed to. So we are going to see that through to the end. But right now what we are doing is celebrating the man of the people, the GGM himself, Governor General of the masses. If you keep hearing GGM, Governor General of the masses, he is back. Ẹ wo bí àwọn tí wọ́n ń tajà ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ àwọn ìyálọ́jà ẹ wo bí wọ́n ṣe ń yọjú tí wọ́n ń pàtẹ́wọ́. All smiles. Ọlọ́run ti tọ́rẹ̀rín. All smiles. Nínú wọn ń dùn wípé Olódùmarè ṣeun. All smiles. Wípé Olódùmarè ṣeun. Wípé ohun tó fẹ́ olóòrùn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Ó ní fún wọn ní pé ẹlọ máa lọlé ọmọ ìṣúlẹ̀ wa máa jẹ́jọ́. Ohun tó tọ́ náà ni wọ́n ṣe. Ẹ wo àwọn ìyálọ́jà. Ẹ wo ojú ni wọ́n ṣe ń dùn. Our mothers, Wo bí àwọn they ìyá are wa happy. bí ayọ̀ wọn kún. People are ready to welcome him back into our midst, into his natural habitat. They are ready. I think this convoy has been stopped right there because people are so happy to receive the chairman of the KFM, Alhaji Dr. Oriyomi Hamzat. Now we have to wait. wàhálà báwo kò jọ. Movement.
Ẹ jẹ́ kí n gbọ́dọ̀. Sorry.